Osupa kọrin tuntun fún Sunday Igboho ṣá ẹ gbọ́ bó ti wí ó náà lè jà. Gbogbo ayé ló mọ̀ pé ọ̀rẹ́ mi nínú Saheed Osupa àti Sunday Igboho ṣá. Kódà nígbà tí Sunday Igboho ṣá tó kànjọ̀gbọ̀n lọ́wọ́ ìjọba Nàìjíríà gan tó já sí wípé olóyè Sunday Igboho ṣá ó wà nínú àhámọ́ ńlá àhámọ́ àwọn ọlọ́pàá Benin fún àìmọye oṣù lórí wípé ó ń jà fẹ́tọ̀ọ́ àwọn ọmọ Nàìjíríà. Nígbà yẹn gan Saheed Osupa nítorí ìfẹ́ tó wà láàrin wọn, Saheed Osupa máa ń lọ sí ìlú Benin láti lọ wò ó, láti lọ ṣàyẹ̀wò sí olóyè Sunday Igboho ṣá láti wo àlàáfíà ẹ̀ àti láti fún un ní ìwúrí àti ìyànjú pé kó fọkàn balẹ̀ láìpẹ́ láì jìnnà ó máa jáde kúrò nínú àhámọ́ tó wà yìí nítorí pé òun fún ara ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ onípa tó kó ní bí Sunday Igboho ṣá bó ṣe kúrò ní àhámọ́ àwọn ọlọ́pàá Benin nígbà yẹn. Àmọ́ àwọn ayé ẹlẹ́nu rẹ́sọ̀ ṣe mọ̀ pé ibi tó bá ń dùn tó bá ń dán ibẹ̀ ni àwọn ayé máa ń fẹ́ yé sí o. Mi ò mọ ohun tí wọ́n máa ń rí gbà nínú kí wọ́n máa da ilé aládùn kí wọ́n máa dàrú àbí kí wọ́n máa fi ìkorò sínú ilé aládùn. Bó ṣe jẹ́ wípé ọ̀rẹ́ tó wà láàrin Sunday Igboho ṣá àti Saheed Osupa ó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ara wọn dénú wọ́n mà ti fẹ́ kó sáàrin wọn. Bẹ́ẹ̀ ni wọ́n ti fẹ́ yé sáàrin Saheed Osupa àti Sunday Igboho ṣá nítorí wípé Saheed Osupa kò láǹfààní láti yọjú síbi ayẹyẹ àṣekágbá yẹn ayẹyẹ ìkẹyìn tí Sunday Igboho ṣá tó ṣe fún ìyá ẹ̀ níbi tí Sunday Igboho ṣá tó ti sìnkú ìyá ẹ̀ Saheed Osupa kò láǹfààní láti yọjú síbẹ̀. Lóòótọ́ ni wípé Saheed Osupa ni wọ́n pè lólórin lọ́jọ́ yẹn ṣùgbọ́n kò láǹfààní láti yọjú síbẹ̀ nítorí pé òjòjò ń ṣògùn ara ẹ̀ ò le ó ní health challenge. So ìyẹn ló fà á tí ò fi lè yọjú síbi ayẹyẹ yẹn. Ṣùgbọ́n àwọn ayé àwọn èèyàn wọ́n ti ń fẹnu ọ̀tẹ̀ wí wọ́n ti ń fẹnu ọ̀tẹ̀ gbé káàkiri wípé Saheed Osupa ó yẹ̀yẹ́ Sunday Igboho ṣá ó dójú ti Sunday Igboho ṣá níjọ́ tí Sunday tó ṣe ayẹyẹ ìkẹyìn fún ìyá ẹ̀ ṣó yẹ wọ́n ní pé ṣé irú Saheed Osupa ló yẹ kó má sí ńbẹ̀ bó ṣe jẹ́ wípé Sunday Igboho ṣá tó nífẹ̀ẹ́ tó pẹ̀lú gbogbo nǹkan tí Sunday Igboho ṣá tó ti ṣe fún Saheed Osupa ṣó yẹ kí Saheed Osupa kó má sí níbi tí Sunday Igboho ṣá tó ti ṣe ayẹyẹ ìkẹyìn fún ìyá ẹ̀. Oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n ti ń lọ wọ́n ti ń poison ọkàn Sunday Igboho ṣá wípé kí ìjà ṣáà lè bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì. Saheed Osupa ti fi orin fọgbà yan gà báyìí ó dẹ̀ ti forin clear gbogbo awuyewuye. Ká tó máa lọ ẹ má gbàgbé láti subscribe sí channel yìí kẹ́dẹ̀ drop comment yín sí abẹ́ ìsàlẹ̀ fídíò yìí. àwọn tó kọ́ méjì lójú yìí kí ló sọ abẹ́rẹ́ sọ. wọ́n lọ sáré jà bí ìbájá àdéjà wọ́n ní mo fọ́ fúnjọba mi ìfọ́ bá lè lọ́wọ́ ọgbà tó wà kú tọ́nu bá mo dúró mi sá ọjọ́ méjèèjì máa wá sá bá bá jà Sunday ní ilé bá dá pátá ọkùnrin ìbàdí ilé tún dá ọjọ́ gbàgbé sùn náà yẹ ìwà pọ̀lọpọ̀lọ ládìgbò ọkùnrin ogun. Tó o bá like fídíò yìí rí i dájú pé o subscribe sí channel yìí. Thank you for watching.